tó sọ̀rọ̀ láyé lọ́rọ̀. ẹ̀ ń gbọ́ bá yá àfa alimi kí ló dé àfa abrahuvi mo sọ fún gbogbo ẹ̀yin jàmáà yìí àfa mi lọ́wọ́ ń jòkó lẹ̀ yìí gbogbo nǹkan ní lákọ̀ọ́kọ́ àkọ́kọ́ àfa abrahuvi. akiramakumullah. ta la àkọ́kọ́ nǹkan báyìí kí ni. awwalu ma khalaqa Allah alqalam. kí ni tọ́lọ̀ ń kọ́ da láyé kí lọ́ kọ́ da kí lọ́ ń kọ́ da kí là kọ́kọ́ tọ́lọ̀ ń kọ́ da òun lọ́ da sánmọ̀ òun lọ́ da lẹ̀ gbogbo àlàwí bẹ́ẹ̀ kí wàá là kọ́kọ́ tọ́lọ̀ ń kọ́ da alqalam pẹ́ẹ́nì ni pẹ́ẹ́nì tẹ́ fi kọ̀ọ̀kan alqalam là kọ́kọ́ tọ́lọ̀ ń kọ́ da láyé ẹ take note ó di mélòó mẹ́ni ẹ̀kẹ́jì. awwalu jabalin wudi'a fil ard. àkọ́kọ́ òkè ní òkè sóbì òkè yẹwẹrẹ àkọ́kọ́ òkè tí Ọlọ́run kó gbé kalẹ̀ lórí ilẹ̀ ayé Jabal Abi Qubais. náà ni òkè Abi Qubais tọ́lọ́run ti pe gbogbo wa lọ Mọ́kà wọn tí wọ́n sọ di lélẹ́gbẹ̀ẹ́ Káàbà nísìnyí wọn tọ́ba àwọn kọ́lé àlejò sí wọn òun náà ló di ilé wọn òun sì làkọ́kọ́ òkè tọ́bọ́ sórí ilẹ̀ ayé ó di méjì mo fẹ́ lò lákàyè rẹ. awwalu masjidin wudi'a fil ardi almasjidul haram. ẹlẹ́kẹ̀ lónìí ìkẹta. ìkẹta nù. mọ́sálásí tọ́lọ̀ nǹkan fílẹ̀ sórí ilẹ̀ ayé náà ni Káàbà tá lọ ó di mélòó ó di mẹ́ta. awwalu waladi adam Qabil. àkọ́kọ́ ọmọ tó yẹ Ádámà bàbá wa àgbà ní jẹ́ Ádámù àkọ́kọ́ ọmọ tó kọ́ bí láyé Qabil òun ni Kábílà tẹ́ pé Kábílà pa Ábílà gbogbo nǹkan ní lákọ́kọ́ àkọ́kọ́ ìlú tiwa yìí alimini. awwalu man khatta wa khata Idris. afabrawu naam awalu kini. man khatta wa khata. man khata. awwalu man khatta wa khata. àkọ́kọ́ ẹni ọkọ̀ kọ̀ọ̀kan lẹ̀ láyé pé right ni ká kọ̀ọ̀kan. wa khata. àkọ́kọ́ ẹni ọkọ̀ rán sọ bí alágbẹ̀lẹ̀ bó ń tẹ́lẹ̀ ọtí rán sọ òun Ànábì Ìdírísù ni. nǹkan lákọ̀ọ́kọ́ àbí ọ̀la kọ̀ọ́kọ́. ó ní. àkọ́kọ́ ẹni ọkọ̀ ṣe kí ni mo pè é. man khatta. tọkọ kọ̀ọ̀kan lẹ̀ láyé. wa khata. tó sì rán sọ láyé. Idris. ó di mélòó. ó di mélòó. wọ́n lò fún kankan ní. ó di mélòó ó di mẹ́rin márùn-ún. àkọ́kọ́ ni. awwalu man ikhtatana wa dafa ad-dayf Ibrahim. àkọ́kọ́ ẹni ọkọ̀ dá àdọ̀dọ́ tó gé àdọ̀dọ́ bá pé wọ́n ti kọlà abẹ́ fún yàn. àkọ́kọ́ ẹni ọkọ̀ gbàlejò láyé Ànábì Ibrahim. ṣe èmi àǹtí gbàlejò ńlẹ̀ wà látàná ni ẹni ọkọ̀ àfọ̀bùrọ̀wùfì. naam. fọwọ́ alàfi sanna lẹ́kẹ̀rẹ́ fàájájà lè màhájújà fi ummil qura. بحرمة الشيخ الذي سن الكرى وأسس المحجوج في أم القرى. ẹni ọkọ̀ gbàlejò láyé Ànábì Ibrahim ni. أول من أسلم ẹni ọkọ̀ gba ìsìlámù láyé lọ́wọ́ Ànábì Muhammad. أبو بكر. náà la Abubakar ẹ máa sọ ọ nǹkan ńlá kọ́kọ́ àbí ọ̀la kọ́kọ́. ó ní. ومن الصبيان علي. nínú àwọn ọmọdé láàrin ìlú Maka ẹni ọkọ̀ gba ìsìlámù fún Ànábì Muhammad Sayyidina Ali ni Aliyu ni. ومن الموالي زيد بن حارثة. nínú àwọn àkọ́kọ́ ẹrú lèmi o tó gba ìsìlámù fún Ànábì Muhammad òun ni Zaidu ó di Zaidu máa sọ àkọ́kọ́ nù. ومن النساء خديجة. nínú àwọn obìnrin tó kọ́ gba ìsìlámù gbọ́ fún Ànábì Muhammad lọ́wọ́ Ànábì Muhammad òun ni Khadija nǹkan àkọ́kọ́ àbí ọ̀la àkọ́kọ́. ومن الأنصار جابر بن عبد الله بن رباب. ẹni ọkọ nínú àwọn ansaru Madina Jabiru ló kọ́ gba ìsìlámù. وأول من أذن في الإسلام بلال. àkọ́kọ́ ẹni ọkọ̀ pèrún pé bẹ́ẹ̀ tí pèrún ni pé pèrún. Allahu akbar Allahu akbar.
àkọ́kọ́ ẹni ọkọ̀ pèrún láyé Bìlálì nǹkan lákọ̀ọ́kọ́ àbí òun lákọ̀ọ́kọ́. أول من بنى مسجدا في الإسلام عامر عمار بن ياسر. àkọ́kọ́ ẹni ọkọ̀ pé èmi náà bó o ti ń kọ́ ọkọ̀ sílẹ̀ járu ẹ̀ ọkọ̀ sódò ta ọwọ́ akọ́ mọ́sálásí bẹ̀ ẹni ọkọ̀ dá mọ́sálásí kọ́ fún rẹ̀ láyé Ammar bun Yasir ni kámo pé Ammar bun Yasir. Ammar bun Yasir Ammar. òun lọ́kọ́ dá mọ́sálásí pé òun lọ́kọ́ dá kọ́rí pé èmi náà dá mọ́sálásí kankan nísìn ní bàbá wa alájà àgbà wọn kọ́ mọ́sálásí Sásàní bàbá wa alájà àgbà wọn kọ́ mọ́sálásí Ammar bun Yasir àpẹ náà ní Ammar ọmọ Yasir Yasir ǹjẹ́ gbọ́ Yasiru ní bàbá rẹ̀ Sumayyatu níyà rẹ̀ Sumayyatu níyà rẹ̀. Sumayya. dákun wo tó ń sọ̀rọ̀ ní fún díẹ̀ dákun ṣe sùúrù. dákun ṣe sùúrù ìyá tí ń gbowó. dákun àfẹ́ wo rẹ. ìyẹn polybag dákun ṣe sùúrù. tọ́ ti gbó. dákun Sumayya àfọwọ́n. naam Sumayyatu. Sumayyatu obìnrin ni ìyàwó Yasir Abu Lahabi tí o sì jẹ́ ànábì ọgbádùn òun lọ́pàá Sumayyatu igi lè kìbọ̀ nídìí igi tí fi rìn igi tó jẹ́ nusonso ó fi bọ̀ díẹ̀ ọwọ́ àkìbọ̀ ìdí Sumayya ó sì kú kó tó jù lẹ̀. Allahu akbar. ó sì ní awwalu shahidatu fil Islam. Allahu akbar. ànábì wa ni sabran ala Yasir fa inna jannata maw'idakum al-janna. Sumayyatu àtọkọ rẹ̀ Yasir Abu Lahabi dá ìyá wọn dókúta gbóná ǹjẹ́ wọ́n yà ànábì wọn kọjá lọ ànábì ni sabran ala Yasir fa inna maw'idakum al-janna. Allah. ẹ ṣe sùúrù èmi yọ pàdé la janna. Allahu akbar. lórí ìsìlámù wọn kú lórí ìnira ìsìlámù wọn kú sí igi tí Abu Lahabi máa tẹ ọ̀pá tí tẹ tọ́jẹ́ lágbè ní hariba tọ́jẹ́ lùsọ́nsọ́n náà lè bọ́ nídìí ẹ bọ́ obìnrin dìí àgbà tó kú lọ́wọ́ fi kú tabati yada Abi Lahabi. tabati yada Abi Lahabi wa tabba. ما أغنى عنه ماله وما كسب. ẹbí Ìlọrin náà la wà yìí. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. ọlọ́ni wà ní Muhammad. Abu Lahabi ó ṣòfò láyé gbogbo tó sì kójọ òfò ní ọjẹ saburan ala Yasir ala Yasir fa inna maw'idakumul janna. jẹ́ yàtọ̀ ní Ìsìlámù báyìí fa inna maw'idakumul janna. Allah. àwa yóò ti pàdé sẹ́ńtọ́lì Ìsìlámù náà ó fi òkúta gbóná lónìí wọ́n dá yàdé ó tún wá gbé òkúta tó gbóná lé wọn láyà. la ilaha illallah subhanallah. alebi wa rí wọn ara alebi kò sí lè gbìjà wọn. alebi ní sabran ala Yasir. fa inna maw'idakumul janna. awwalu man salla sayfan fil islam Zubair. awwalu man salla sayfan fil islam Zubair. ẹni ọkọ yẹra sókè pé ogun yá a máa fi dàjà Zubairu ni. Allah. olóko bàbá wa yìí. Zubairu lọkọ yọ idà jáde báyìí pé àjà ni bí bá sì ń kírun lọ́wọ́ níbi ọba dúró tí ń kírun àwọn ẹyẹ wàá ṣe bí igi ló dúró wọn wàá balẹ̀ lórí níbi ọ farabalẹ̀ dé bó ti dúró dáadé wọn wàá ṣe bí àbígì kan ni wọn ò ní mọ̀ pé yẹn kan tó ló ní kírun ni. وأول من جمع القرآن أبو بكر. ẹni ó sì kọ́kọ́ Kùránì jọ tó fi táwa fi wá bàbá àti balẹ̀ yìí Abubakar sẹ́yìn rí àkọ́kọ́. أول الآيات طلوع الشمس من مغربها. ẹ̀yin ìyá ní Muhammad nínà. نعم. àkọ́kọ́ àwọn àmì tẹ́ẹ̀rí tẹ́ẹ̀fì parí kí á máa dé. طلوع الشمس من مغربها. àkọ́kọ́ tẹ́ẹ̀kọ́ rí lámì pé àlùkìyámọ̀dé
ibi tó rùn ti wọ̀ ni ó ti yọ ńjọ́ mi ìyọba di pé ibi tó rùn ti lọ wọ̀ lánàá yìí ọyọ ń bẹ. ẹ máa náà wá yà á nǹkan tán ẹ sì rí òun là kọ́kọ́ gbogbo nǹkan ní là kọ́kọ́ Allahu akbar. ẹ̀yin jẹ̀mọ́ ọlọ́run wọlá wípé ìlú yìí àkọ́kọ́ tó fi tẹ̀lú yìí dúró làáfà Alimi Allahu akbar. àtàwọn tá a fà Alimi mú mọ́ra bẹ́ẹ̀ bá ń gbọ́ pé ìmáàmù Fílàní ìmáàmù Gbọ̀nlé ìmáàmù kínní gbogbo àwọn tó tẹ̀lé àfà Alimi làáfà ni wọ́n ń kọ́mpẹ́sẹ̀tì pẹ̀lú oyè tí wọ́n ń fún wọn ni ẹnìkan èédú wọ́n èédú kò sí èédú ẹ̀sán wọn alìjẹsà omi jìnnà amal àmọ́ ọlọ́wọ́ wọlé Suratul Mulki gbogbo tí ń jẹ́ àfà Alimi má jẹ́ wọ́n di lẹ́lẹ̀. Àmín.